Yorùbá 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 ẹ ronú ẹ jára yín. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò tí mo fẹ́ fi wọ̀nyí. Mo fẹ́ kẹ́ ẹ wò ẹ gbọ́rọ̀ tí wọ́n gbé jáde. Ṣé bá ṣe máa bá lọ ni? Yorùbá ẹ jà fúnra yín. Ẹ dìde kẹ́ ẹ jà fúnra yín. Ẹ má dúró de ẹnikẹ́ni pẹ́nìkan ló ń bọ̀ wá jà fún yín. Ẹ má dúró de anybody pẹ́nìkan ló ń bọ̀ wá gbèjà yín. Ẹ jà fúnra yín. Mo wí tèmi o. Ẹ má wòran o, àwọn olóṣèlú yìí yóò lu Nàìjíríà fọ́ mọ́ wa lórí. Kinní kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí, nǹkan ìbẹ̀rù gidi ni, nítorí ohun tí ó tìdí ẹ̀ yọ fún Nàìjíríà ò lè dára rárá. Olórí alukoro fáwọn elétò ààbò ọ̀gágun Musa Damadami ló kéde pé lọ́jọ́ 13 oṣù yìí làwọn máwọn èèyàn méjì kan òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń fáwọn èèyàn níwèé ìdánimọ̀ tọmọ Nàìjíríà tá à ń pè ní NIN ni wọ́n. Iṣẹ́ tí wọ́n ń ṣe ni láti forúkọ àwọn èèyàn sílẹ̀ kí wọ́n ya fọ́tò ẹ̀ kí wọ́n sì fún níwèé ìdánimọ̀ oníke tí ó máa gbé kiri gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Níbikíbi tí wọ́n bá sì ti rí ìwé yìí lọ́wọ́ ẹ̀ ni wọ́n ti fọ̀wọ̀wọ́ bí ọmọ Nàìjíríà, bó jẹ́ ní Nàìjíríà níbí bó sì jẹ́ lókè òkun. Ṣùgbọ́n níbi tí wọ́n ti máwọn òṣìṣẹ́ yìí kì í ṣe Nàìjíríà, orílẹ̀-èdè Niger ni wọ́n ti mú wọn. Wọ́n ní wọ́n lọ sílùú kan tí wọ́n ń pè ní Gàgàmárì. Níbẹ̀ wọ́n ti ń padà bọ̀ kọ́wọ́ àwọn sójà tó tó wọn. Kí ni wọ́n ń ṣe nílùú tí wọ́n lọ yìí? Ibẹ̀ ni wọ́n ká wọn sáǹsà. Àwọn ogunléndé táwọn Boko Haram àtàwọn afẹ̀míṣòfò ti lé kúrò nílé wọn. Tíjọba Niger sì kó wọn sáàyè kan láti wà ńbẹ̀ títí tí wọ́n fi lè ṣètò ibùgbé àti iṣẹ́ fún wọn. Ọgbà àwọn rẹfújì ní Gàgàmárì yìí. Níbẹ̀ làwọn òṣìṣẹ́ tiwa láti Nàìjíríà sì lọ pẹ̀lú irinṣẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ń lọ forúkọ àwọn ogunléndé wọ̀nyí sílẹ̀. Wọ́n ń fún wọn ní káàdì ọmọ Nàìjíríà. Wọ́n ń fún wọn ní nọ́mbà NIN. Èyí ni pé wọ́n sọ wọ́n dọmọ Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn sáǹsà tó wà ńbẹ̀ yìí kì í ṣọmọ Niger nìkan o. Àwọn ọmọ Sudan, ọmọ Syria, ọmọ Libya, ọmọ Chad bí wọ́n ti kún bẹ́ẹ̀ nìyẹn. Nínú àwọn yìí afẹ̀míṣòfò tààrà wà nínú wọn tó sá pamọ́ síbẹ̀ kọ́wọ́ má bàa tó. Àwọn míì sì wà ńbẹ̀ tí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí ti sọ àwọn náà dafẹ̀míṣòfò. Bẹ́ẹ̀ làwọn adigunjalè àtàwọn oníwà burúkú míì kúnnú káàmpù wọn yìí fọ́fọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ làwọn ọmọ Nàìjíríà kan lọ tí wọ́n ti ń forúkọ àwọn èèyàn sílẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Kí ló tún lè burú tó báyìí fórílẹ̀-èdè kan? Kí ló dé tí nǹkan ti wá kúkú fi dorí kodò báyìí Nàìjíríà? Kí la kúkú ṣe tọ́rọ̀ wa fi rí báyìí? A fẹ́ràn ara wa, a fẹ́ràn orílẹ̀-èdè yìí. Kò sí sóhun táwọn kan ò lè ṣe láti borúkọ Nàìjíríà jẹ́ níwájú gbogbo orílẹ̀-èdè àgbáyé. Àbọ̀mọ orílẹ̀-èdè wo ni yóò gbéwé àṣẹ ìdánimọ̀ orílẹ̀-èdè tiẹ̀ tí ó sì máa kó fáwọn àjòjì? Kí ni yóò lóun ṣe fún wọn? Kí la kúkú ṣe báyìí táwọn èèyàn kan fi fẹ́ bayé wa jẹ́ tí wọ́n sì fẹ́ lu Nàìjíríà fọ́mọ́ gbogbo wa lórí? Iléeṣẹ́ tó ń ṣètò owó ìdánimọ̀ yìí sí láwọn tí wọ́n mú yìí kì í ṣòṣìṣẹ́ àwọn. Ṣùgbọ́n láàyè tí wọn yóò ṣe gbọ́dọ̀ kún jẹlé yìí lọ. Àwọn èèyàn yìí ní máṣíìnì tí wọ́n fi ń forúkọ àwọn èèyàn sílẹ̀ tó jẹ́ ti Nàìjíríà. Wọn ò sì lọ síbi tí wọ́n lọ yìí ń kékeré rárá. Wọ́n dira lọ ni. Àwọn méjì ni wọ́n mú yìí. Ṣùgbọ́n ṣeéṣe káwọn tí wọ́n ti kó ju méjì lọ. Nígbà tí wọ́n ń lọ, wọ́n gbé kọ̀ǹpútà dání. Wọ́n gbé jẹnẹrétọ̀ dání. Ìyẹn nítorí tí ò bá ní síná tàbí tí wọ́n bá múná lọ. Bákan náà ni wọ́n sì ní máṣíìnì tó ń ta ID káàdì yìí àti máṣíìnì tí ó fi láìlọ́ọ̀nù bo káàdì náà, ìyẹn lamination. Dájúdájú ẹni tí ò bá mọ̀ ń parú iṣẹ́ yìí ò lè lọ sórílẹ̀-èdè míì pẹ̀lú irinṣẹ́ tó tó báyìí. Ó sì ṣeé ṣe kó jẹ́ báwọn èèyàn yìí kì í bá ṣòṣìṣẹ́ mọ́ wọ́n ti ṣiṣẹ́ ń bẹ̀ ń gbà kan. Nígbà tá a bá wò dáadáa a ó rí i pé bò tó ń bọ̀ yìí ló farú iṣẹ́ tuntun tí wọ́n wá fáwọn èèyàn yìí o. Àwọn olóṣèlú kan ni wọ́n wà nídìí ètò náà láti rọ gbogbo àwọn tí wọ́n wà ní káàmpù yìí wọ Nàìjíríà lásìkò ìdìbò tí wọ́n ó sì máa yọ káàdì jáde pọ́mọ Nàìjíríà làwọn. Wọn ò ní gbédè, wọn ò ní mọ̀bì kan, síbẹ̀ káàdì wọ́n wà lọ́wọ́ wọn pọ́mọ Nàìjíríà ni wọ́n. Àwọn tí wọ́n kó wọn wọ̀lú ni ó kó wọn lọ sílé ìdìbò kan, wọn ó sì dìbò ń bẹ̀. Àwọn míì ó padà síbi tí wọ́n ti wá, ṣùgbọ́n púpọ̀ nù wọn ò ní jáde ní Nàìjíríà yìí mọ́.
ọmọ nàìjíríà ṣáni nítorí ẹ̀ níwádìí ńlá ṣe gbọ́dọ̀ wáyé. Àwọn ológun fúnra wọn ni kí wọ́n ṣe é nítorí ẹ̀ṣẹ̀ táwọn yìí ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ kó já sẹ́wọ̀n gbére ni. Àwọn yìí ti bà togunlọ́gọ̀ ọmọ nàìjíríà jẹ́. Wọ́n sọ nàìjíríà fúnra ẹ̀ di yẹpẹrẹ lójú ayé, wọ́n sì gbégi dídàgbàsókè ilẹ̀ wa. Ṣùgbọ́n ta ló rán wọn? Ta ni wọ́n ń ṣiṣẹ́ fún? Wọn ò ṣáà lè dédé gbérú iṣẹ́ báyìí léra wọn lọ́wọ́. Ìjọba gbọ́dọ̀ wádìí o, kí wọ́n mọ̀, kí wọ́n lè láǹfààní náà láti dẹ́kun bàjẹ́ gbogbo. Kí kàlejò wọ̀lú lọ́nà àìtọ́ ló bá wa débi tá a wà yìí. Òun ló sọ nàìjíríà dìlú táwọn afẹ̀míṣòfò fẹ́ sọ dilé. Bẹ́ẹ̀ táwọn Boko Haram wà ń bẹ̀ fún wa. Báwo lèèyàn ó ṣe lọ máa fọ́mọ nìjẹ́ ìwé ìdánimọ̀ nàìjíríà? Eléyìí burú gan ni o. Kí gbogbo ẹ̀yin aráàlú náà má dákẹ́ o. Ẹ máa pariwo láti mọ ibi tọ́rọ̀ yìí ó forí sọ. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn olóṣèlú yìí ó fọ́ nàìjíríà mọ́ gbogbo wa lórí ńjọ́ kan. Ó ṣojú